Ṣé ẹ rí ilé ayé tí a wà yìí? Àṣírí wà nínú ayé yìí o. Mo bá iṣẹ́ kan pàdé ní inú ìwé àwọn àgbà kan. Mo ní kí n try iṣẹ́ yẹn. Mo rí àràmàdà nídìí iṣẹ́ yẹn. Mo fẹ́ kí ìwọ náà kó lọ try iṣẹ́ yẹn. Mo máa júwe iṣẹ́ yẹn fún yín kí ìwọ náà fúnra ẹ kó lọ try ẹ̀. Iṣẹ́ àlákàlà, ẹ tó bá lálàkàlà, ìwọ tí kìí ṣe pé ó pa ènìyàn ni o. Tí kìí ṣe pé bóyá o ti jí èèyàn gbé, bóyá o ti lọ ṣe ìbàjẹ́ kan tí ẹ̀rí ọkàn ẹ wá ń lé ẹ kiri, kìí ṣe àwọn yẹn là ń sọ. But wo kò ṣàdédé jókòó, o ṣàdédé ń lálàkàlà, o ò bá tènìyàn jẹ́, o ò ṣẹ̀ anybody, o dẹ̀ ń lálàkàlà. Ẹ̀yin ni iṣẹ́ yìí wà fún. Ṣùgbọ́n ó ní àràmàdà kan tí mo rí nínú iṣẹ́ yẹn tó yà mí lẹ́nu, tí mo fi mọ̀ pé lóòótọ́ ayé wà. Kí ni mo wí? Ayé wà, agbára dẹ̀ wà. Bí iṣẹ́ yẹn ṣe lọ lélẹ̀. Nínú iṣẹ́ yẹn, wọ́n máa lọ wá ike funfun 4. Ike funfun 4 yìí, wàá wá bu iyọ̀ kún inú ike funfun yìí. Wàá wá gbé sí ìgún yàrá ẹ̀, ibi tí ó jìnnà sí bẹ́ẹ̀dì ẹ̀. Wàá da iyọ̀ kún inú ẹ̀. Tó bá ti da iyọ̀ kún inú ẹ̀, wàá wá lọ wá àgbàdo. Odidi àgbàdo, wàá wá lọ wá 4. Wàá wá gbé ojú àgbàdo yẹn, tó bá ti bó ìpòpọ̀ ara àgbàdo yẹn, wàá wá gbé ojú àgbàdo yẹn, wàá wá gbé sókè. Wàá fi ìdí ẹ̀, wàá fi gún iyọ̀ kọ̀ọ̀kan round. Ẹ mọ̀ pé ike 4 ni. Iyọ̀ máa fòlù inú ẹ̀ ní 4 yẹn. Wàá wá fi àgbàdo kọ̀ọ̀kan, wàá wá fi gún inú ẹ̀ round. Kí ìwọ wá lọ sùn. Kó ṣe bẹ́ẹ̀ fún ọ̀sẹ̀ kan. Tó bá ti ṣe bẹ́ẹ̀ fún ọ̀sẹ̀ kan, o ò ní lálàkàlà. Lẹ́yìn ọ̀sẹ̀ kan yẹn, ṣó mọ̀ pé o kọjú ìgbàdo yẹn sókè ni? Kó wá lọ mú orí tó kọ sókè yẹn, kó tó yí padà, kó tó kọ sísàlẹ̀ again. Kó wá lò fún ọ̀sẹ̀ kan èkejì. Gbogbo ọ̀sẹ̀ yẹn throughout wá tó máa padà lálàkàlà ẹ̀. Ìgbà tí mo test iṣẹ́ yìí, máa wò pé àràmàdà lélẹ̀ yìí. Ìwọ tó bá fẹ́ dán ayé wò, o lè try nǹkan tí mo sọ yìí. Tí ojú àgbàdo yẹn bá wà lókè, o ò ní lálàkàlà. Tó bá tún dá ojú àgbàdo yẹn padà sísàlẹ̀, wá máa lálàkàlà ẹ̀. So, ìwọ tó bá mọ̀ pé o ń lálàkàlà, solution àlákàlà ni mo ti fún ẹ yẹn. So, fídíò yìí tó bá ti wò, ìwọ náà share ẹ fẹ́ lòmíì kẹ́lòmíì jàǹfààní ẹ̀. Kó tiẹ̀ lọ test iṣẹ́ ayé, kó lọ wo ìdán tó wà nínú ayé. Àgbàdo àti iyọ̀ lásán àti ike. Òun ló ṣiṣẹ́ yìí o. Èdìdì ni o. Kí ìwọ náà lọ test ẹ̀. Nǹkan tó yà mí lẹ́nu jù nínú iṣẹ́ yẹn ni wípé, tá bá dorí àgbàdo yẹn kodò, tá bá gbórí ẹ̀ sókè, o ò ní lálàkàlà. Tá bá da orí ẹ̀ kodò, wá bẹ̀rẹ̀ sí ní lálàkàlà. Nǹkan tó yà mí lẹ́nu nínú iṣẹ́ yẹn nìyẹn. So ìwọ náà lọ try ẹ̀. So ìwọ tó bá wá lálàkàlà, o ti mọ̀ pé iṣẹ́ tó fẹ́ máa lò nìyẹn. So tí o bá fẹ́ wá lálà yẹn mọ́ rárá àtọ̀, tí o bá tènìyàn jẹ́ ni o. Ìwọ tó bá mọ̀ pé o bá tènìyàn jẹ́, tó bá lọ lò, tó bá fi àdá lé ẹ tẹ́lẹ̀, àáké náà máa fi lé ẹ o. Ṣùgbọ́n o bá tènìyàn jẹ́, o kàn lálàkàlà yẹn. O ṣáà rí wípé bóyá wọ́n lé ẹ lójú àlá ni o, bóyá wọ́n lálàkàlà ni o, bóyá wọ́n wá ń gbóbò fún ẹ lójú oorun ni o, wọ́n fi ba iṣẹ́ ẹ jẹ́ ni o. Ìwọ kàn lọ try iṣẹ́ tí mo ṣe yìí. So tó bá ti ṣe, kó padà wá fún mi ní feedback. Ayé tó tó àkàmàrà. Ayé wà. Ayé wà. Ayé wà.